15 years after his demise tí Alhaji Sikiru Ayinde Barrister ti lọ 15 years ó ti lọ síbẹ̀ ariwo òdúró ọ̀rọ̀ òdúró òun ló ní wọ́n jọ dálẹ̀ ni wọ́n jọ pín papọ̀ ní àjọṣe ni eléyìí ọ̀nà ṣé kò sí fọ́rọ̀mù kan tẹ́ẹ̀tì ní ẹ̀wò ẹni yìí kí lẹ fẹ́ ṣe ná táriwo yà fi tí bàbá ìka fi sinmi. tí wọ́n bá ń sọ ìtàn fújì ìgbà tí fújì bẹ̀rẹ̀ ṣé wọ́n ti bí dáàdì mi ṣá. wọ́n ti bí wọn lẹ́yìn lè sọmọ eke. so ó máa wá difficult fún èmi ìgbà tí mò ń sọ̀rọ̀ dáàdì mi láti sọ nǹkan kan nípa bóyá nǹkan ló dá. so ẹ̀mẹ́ tó dá fújì ilẹ̀ báyìí. àbí nǹkan ló dá fújì ilẹ̀ èèyàn tí àwọn èèyàn bá sọ pé ó dá tó bá ọjọ́ ọ̀la ń sọ máa sọ pé èyí mo dá fújì ilẹ̀ ẹ ṣe sà tó bá tó lọ sí wọn sọ pé mi kọ́ gómìnà màá gbà náà ni. gómìnà rẹ́kọ̀dù mi lè ti ṣe. mi ò tí ì ṣe ju mẹ́ta lọ. ìdẹ́kọ̀ ṣe láàkọ́ta lẹ́kọ́ kinu àwọn olórin fújì tẹ́kọ̀ kì. nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo èèyàn tí mo kọ́kọ́ kì pé wọ́n ń ṣe bá èèyàn ń ṣèbá aṣáájú. èèyàn tí gbogbo àwọn ọ̀gá wa tèmi bá níwájú tó ń kọ́kọ́ kì òun náà ni mo dúpọ́. ta ni ó ń tàn. Alhaji Chief Dr. Sikiru Ayinde Barrister. kí ló dé fi síwájú. tọmọdé ò bá bàtàn á bá àròbá bá bàtàn ni ìgbà tẹ́lẹ̀ ṣe rẹ́kọ̀ọ́ tó kí Barrister tó ṣe báyìí mi fẹ́ ṣe tèmi tí mo ní kí Barrister. ká ní pé fáǹsì náà bá kọ́ kí n kọ́ kí lè bá ṣe. tó bá jẹ́ pé Tóyìn Àdìó àbí Pasuma náà kọ́ kí àbí any other artist náà kọ́ kí òun náà lèmi náà máa tẹ̀lé. kí á lọ́nà àbáyọ sí òun ló dálẹ̀ òun kọ́ ló dálẹ̀ kí lẹ́yìn Europe náà àbáyọ tó number one authority lẹ́kọ̀ọ́ Túndé Dàmẹ́ndra ni kí lẹ́yìn Europe pé bí ìmọ̀ràn ni o. authority nínú ẹgbẹ́ ẹ fún ma pẹ̀lú ògo Ọlọ́run. mo ṣe authority nínú fújì o. ẹgbẹ́lẹgbẹ́ ń jẹ́ ẹ̀yin náà lágbára. nǹkan tí mi kàn rò ni pé. tẹ́ẹ̀kan rò. nǹkan tí mi kàn rò ni pé. sọ pé àti tíátà àti ẹ̀yin tẹ̀ ń kọ́ ni wọ́n lè wọnú ara yín àjọṣepọ̀ wà dáadáa àrí Barrister kan ṣe tíátà rí Kọ́lìntì náà ṣe Òṣùpá ṣe Wasiu Ayinde náà ṣe gbogbo wọn ṣe tábàbà àwọn onítíátà yìí olórí kan tó máa ń kọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá rọmọ kan nínú onítíátà tó bá yẹgbẹ́ sí Mr. Latin àbúbá ní ti alúwẹ̀ bá wù ẹgbẹ́ yẹn wọ́n ní oore ọ̀fẹ́ láti pẹ́ nìyí ẹ̀ gbọ́dọ̀ fi sínú eré kò sẹ́ni tí ó lò ẹ̀yin onífújì wá ìtẹ́yìn náà nílò ilé pé ẹni tó bá ó tiẹ̀ búyàn lásán ó gbọ́dọ̀ kọrin ṣé ẹ lè ṣe bẹ́ẹ̀ ni ṣé kò ṣeé ṣe ni. ẹ mọ̀ pé kò ní jẹ́ ti okòrò jẹ́ ti bàbá àtọmọ kó má ní àlà ṣe rí àwọn Yorùbá a máa ń da nǹkan papọ̀ pé onífújì àti onítíátà àwọn náà ra wá yàtọ̀ sí pé nǹkan kan náà ni wà. bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ nílò tó ṣùgbọ́n ẹgbẹ́ náà ni ẹgbẹ́ wà. àwọn wọn ò ṣe band leader o wọn ò ní band ṣé nǹkan tó ń jẹ́ band ó yàtọ̀ sí group. àwọn náà ní group ní kakos. irú èmi sìn tí mo bá ṣe ṣóhùn sìn kò possible kí n sọ fún Pasuma ṣóyè ní àjọmọ̀ tó níṣẹ́ tiẹ̀ àwọn role babaláwo èyí bá lè play role babaláwo wọ́n mú wá nínú gúrùpù míì irú yẹn kò sí ní ọ̀dọ̀ tiwa bẹ̀ẹ̀ discipline tó wà nù fújì ó yàtọ̀ sí títí wọn yẹn bẹ̀ẹ̀ tó rí pé àwọn òkè ń pariwo discipline wà nù fújì gan. nǹkan yàtọ̀ sí nǹkan ìrọ̀rùn máa dúró lọ nǹkan yàtọ̀ sí nǹkan ìrọ̀rùn máa dúró lọ ipò tí abẹ́rẹ́ tí ẹ máa rò ó tí wọ́n fẹ́ tajà pẹ́ polówó ìwọ́n tó máa fẹ́ ṣe lówó ẹ̀ ní ìpínlẹ̀ sítáfẹ́ ṣe lọ ẹ ṣe dà ẹ ṣe pọ̀ ẹ ṣe gbàgbà ẹ bá fẹ́ abẹ́rẹ́ orúkọ mi ni Mayor Túndé Dàmẹ́ndra tí mo jẹ́ gómìnà fún gbogbo ẹgbẹ́ onífújì ní ìpínlẹ̀ Èkó pátápátá that is Fuji Musician Association of Nigeria Lagos State Chapter. ó ti a gbọ́ ni pé sáà kejì ni ẹ̀ ń bá lọ yìí
lágbára Ọlọ́run bàbá àti àtìlẹ́yìn àwọn èèyàn. eléyìí tí wàá padà wá lẹ́ẹ̀kejì yìí kí ni ohun tí ẹ máa ṣe tátútayọ tí ẹ ti ń bá bọ̀ tẹ́lẹ̀. àwọn èèyàn máa ń dá ṣàkóso pé ó ti ṣe ọdún mélòó kan lọ́fíìsì ó tún wá padà wá pé kí ló gbàgbé sí ọ́fíìsì kò sí nǹkan tí mo gbàgbé sí ọ́fíìsì ju pé ìgbà tí mo di gọ́vnọ̀ nǹkan tí mo sọ pé mo fẹ́ sanitize Fuji, mo fẹ́ kí Fuji music especially ní ìlú Nàìjíríà àti everywhere kí ó ṣe kí ni kó tún wà kó gbé pẹ̀lú ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Ọlọ́run dẹ̀ fún wa ṣe kí rẹ̀ pọ̀ kó dẹ̀ wà nínú Fuji kó máa gbáriwo Fullman àti Fuji everywhere káàkiri ọ̀rọ̀ ìjà láwájá bára wọn jà tàbí ló ń bára wọn jà ẹ̀ kọ́lọ́n dẹ̀ ṣe kí ni kọ́lọ́n bá eradicate ẹ̀ pátápátá so mission èmi nìyẹn. wọ́n táwọn kan sọ ni pé lára ohun tí ó jẹ́ kí Fuji kó mọ rí àgbàṣe láàrin àwùjọ orin òun náà ni Pasuma bó Òṣùpá lágbájá bó tàmàdò kọ̀lí tí ò fẹ́ rí Wàsíù náà fẹ́ rí eléyìí ìṣẹ̀lẹ̀ ló gbé ẹ lè mú kó ṣá. tíǹkì ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíwà tó yẹ pé orin ebú ló máa fi mẹ́kẹ̀ ẹlòmíwà tó yẹ pé tó bá lọ kọ́pì èèyàn tó ń kọrin ebú ó lè ti bẹ̀ kan àgbákò so oníkálukú pẹ̀lú títí ẹni bet ìgbàgbọ́ àwọn èèyàn tó ń wà níta ni pé tí ò bá sí ìjà kò lè sí nǹkan tó ń jẹ́ Fuji. For example now ìgbà tí Pasuma àti Saheed Òṣùpá ti jà wọn lè kókókókókó àwọn bílí pé tó bá ti parí ìjà kò ní sí Fuji mọ́ bet ìgbà tó ń parí ìjà ń sìn Fuji ń ṣe kí ni ó ń gbilẹ̀ sí ni. kálukú náà ń ṣe dáadáa láàrin àwùjọ kíní kan ní àwọn ẹbí kírẹ́dìtì ẹ̀ tí ẹ̀ ń kọ́ ní Fuji tó àwọn tó ń ṣẹlẹ̀ sínú àfihàn wọn ni àgbéyàn lọ sí orí social media lọ́ máa tọrọ owó lọ́ máa gba bára fún yàn kíní ṣe tọ̀hún ṣe bó jẹ́ pé àwọn míì tí wọ́n wà ní entertainment industry míì bí ẹ̀yin àti ìrí kí irú ẹ̀ ṣẹlẹ̀ ṣé pákéjì Fullman lélẹ́yìn ni àbí Ọlọ́run kan ní kó rí bẹ́ẹ̀. wọ́n máa ń sọ̀rọ̀ kan fáwọn èèyàn pé governor of Fuji of Fullman is just by grace and privilege. àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé mo lè sọ àwọn àti mi ò lè sọ ó rò nǹkan tẹ́ sọ yìí kò ń ṣe nǹkan tí mo lè sọ sí torí kí mi ò tiẹ̀. ele bú yẹn sí tako yan àní pé àwọn ọmọ ẹgbẹ́ kò sẹ́ni tí ó wà tí ó ní nǹkan tó ń ba fínra àbí bí tó yẹ kó ti ní bùkátà kan tàbí méjì ṣùgbọ́n táwọn nílé ni pé kí nǹkan ẹlòmíì orí lásán ló ń fọ gẹ́gẹ́ bí ẹni tí ayé mọ̀ wọ́n sọ sórí social media ẹ̀ ràn mí lọ́wọ́ ààrà òní Fuji tó ń ṣe lè ṣe inú ẹgbẹ́ yín ẹ̀ṣẹ́ ìmọ̀gbélé ní àbáwò. orin Fuji bí Islamic song ló padà di Fuji ó dẹ̀ wà nínú Quran pé orí tó bá ṣe fún ènìyàn kan tí ẹnì kejì bá ti gbọ́ kò sí orí ń bẹ̀ àwọn ní Fuji àwọn ra wa lọ́wọ́ ẹ̀dá wo ń gbé sí ariwo káàkiri pé lágbájá wọ́n ṣe kan fún lágbájá wọ́n ṣe kan fún tàmẹ̀lú àwọn tó ń jẹ́ ọ̀gá wa àwọn bàbá wa owó kọ́ ni gbogbo nǹkan tó ń fún wa ń gbà mí ó lè jowó nǹkan tó ń fún wa mí ó lè má jẹ́ owó ó lè jẹ́ bíi dúkìá ẹ̀kọ́ ìgbà tá a bá gbé sí social media kókó ẹ̀ ni pé àwọn ní Fuji generally àwọn ra wa lọ́wọ́. ibi tó bá kù díẹ̀ káàtó sí oníbẹ̀ ṣe ń dín nǹkan yín. bẹ́ẹ̀ bó ṣe wà nìyẹn. ẹ máa tún lọ ọdún mẹ́rin míì sí báyìí àbí bẹ́ẹ̀ kọ́. ọdún mẹ́ta ni. àbí mẹ́ta ni. àwa state government. lè máa ń lò last year ẹ ṣe Fuji ṣe festival ni. Lagos Fuji Festival 2024. kò sẹ́ni tí ò fẹ́ má sí mẹ́jọ náà yàtọ̀ sí Alhaji Wasiu Alẹ́gbọ́ pé àwọn náà wọ́n gbòǹgbẹ láti wá bọ̀ fún ìdí kan tàbí mi mo lè méèkì láti débẹ̀ yẹn kí ló máa ṣẹlẹ̀ báyìí lọ́dún yìí. ní agbára Ọlọ́run eléyìí tí a fi lè bẹ̀rẹ̀ àtúrà ń ṣe kan lọ́wọ́ lé ní ìsìn. bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ náà ṣe wá. tí a pè ní inauguration gbogbo àwọn local government I mean zonal chairman àtàwọn escorts wọn tí rẹ̀ ò lè ṣẹlẹ̀ rí so tábà ti parí yẹn ó tún ní nǹkan kan tí a fẹ́ ṣe tí a pè ní Lagos State football event 5-a-side football event a fẹ́ pè ní Alhaji Sikiru Ayinde Extension Cup torí pé ẹni yẹn náà ó ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà. ẹ tó jẹ́ president yìí. yes cup yẹn àfi cup yẹn àfi sọ orí ẹ̀ gbogbo zone kankan ló máa gbá we have 19 zone gbogbo zone kankan ló máa ní 5-a-side kí ni ẹ máa dùn débi pé ìwọ tó bá ti jó ní Fuji ò lè gbá bọ̀ mbẹ́ irú zone wọn bàbá wa bíi Alhaji Kollington Ayinde àtọ́ bá rí rẹ́rẹ́ láti gbá bọ̀ zone wọn á gbà bá mi Fancy Ayé Àlàmú wọn á gbà gbogbo ní Fuji bá ti jẹ́ pé Èkó lẹ bẹ́ẹ̀sì sí 5-a-side so kí ni ẹ kò ní jẹ́ do or die a kàn fẹ́ kí ṣe mọ̀ pé sport àti music ìdárayá ni bẹ́ẹ̀ ni so a kàn fẹ́ kí ni ẹ kó tún jẹ́ pé àwọn ní Fuji wọn tún gbé
Àràmídì èèyàn tó bá dẹ̀ gba cup yẹn nínú àwọn zone kọ̀ọ̀kan ó ní nǹkan tí a máa fún un then àwọn star artist wa àjọ máa ṣe competition yìí ní zone oníkálukú àwọn náà máa jẹ́ bíi èmi náà jẹ́ goalkeeper. ṣé wọ́n tiẹ̀ ń jẹ yín ṣé wọ́n ń da yín lóhùn tẹ́ bá pè wọ́n. wọ́n ń jẹ́ wa jù. èmi náà mú jẹ yín owó náà mú jẹ yín náà báwo tó láàrin wọn bí lè ní. nǹkan tó ṣẹlẹ̀ ní wípé. àwọn àti ìrí wọn wọ́n sì lè padà wá. ẹ lè má rí wọn tán bẹ́ẹ̀ máa rí àwọn díẹ̀. nǹkan tó fà á tí ẹ̀kí máa ń fi wọn ní bí à ń ṣe ìpàdé àti sọ́sọ́sọ́ bẹ̀tẹ̀ àwọn èèyàn ní belief kọ́lọ́ ń gbé gbogbo àga tí kì í ṣe ìpàdé nìkan tó bá kàn rìn lọ níbi kan security so ṣé every week táwọn ṣe meeting yẹn náà la máa gba security láti pé kó máa wà níbẹ̀ but deal sí wọn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ wọn ń ṣe dáadáa fún wa tí a bá dẹ̀ ní nǹkan kan orí ọ̀rọ̀ tẹ béèrè ẹgbẹ́ fẹ́ ṣe nǹkan kan tẹ pé ó kù díẹ̀ káàtó wọ́n máa wá tẹ bá kàn sí wọn láti sọ pé àti tàbá ní nǹkan bíi afẹ́ṣe project bíi 10-20 million wọ́n wá gbé bíi bóyá 70% of it wọ́n ń gbé àwọn owó àtàwọn owó. for example olùfújì festival tó kọjá yẹn kò sí A-list artist tí ò dá sí àwọn tá a ṣe kọjá yẹn the list owó tó ní kálukú san yẹn kò sí lórí mi kò sí yẹn tí ò sanwó. àti ẹ̀gbọ́pọ̀ ẹnìkan ló fún yín ní blue roof tẹ́ ẹ lò àbó ṣokùnfà àbó ṣàtọ́nà ẹ̀ ni. ó ṣàtọ́nà ẹ̀ ó ṣokùnfà ẹ̀ orúkọ ẹ̀ náà ni a máa dá òun náà ni ẹ ti mọ̀ so ẹ bá dàbí kí n dárúkọ ẹ̀ Alhaji Wasiu Alabi Pasuma àwọn náà ṣe okùnfà bí a ṣe gba all bet all kọ́ ni a máa lò ń bẹ̀ àwọn tó kù náà ó ní ipa tó ní kálukú tí wọ́n kó every one of them pátá. afẹ́ mú bẹ́ẹ̀. tí máa dárúkọ ń sìn mo lè máa omit so tí mo bá dẹ̀ dárúkọ èèyàn kan torí pé ẹtẹnu pé kí n ṣáà dárúkọ ètò tí ọ̀lẹ́ ti ara ẹ̀ jáde mo ṣe dárúkọ Pasuma. ṣé ó wo àwọn wẹ́wẹ́ ni Màláíkà Òṣùpá Òbésèré wọn náà ṣe Àkànní every one of them ló ṣe dáadáa so eléyìí a ti ń rí Fúmà ti wà dáadáa ti pẹ́ gómìnà ti wá president ti wá àwọn Sàká Ọ̀rọ̀bọ̀ ti wá àtàwọn míì bẹ́ẹ̀ èyí tẹ̀yìn ń lò ń sìn ṣé ta ni bàbá àṣàlẹ̀ yín tẹ́ fi ń pè wọ́n tó fi ń jẹ yín báyìí wọ́n lè dá sí ti yín. ìdí náà ṣe rántí Mr. King àfihàn ní Ọlọ́run ṣe rí àwọn tí ẹ̀ ń dárúkọ Sàká Ọ̀rọ̀bọ̀ SK Sensation àtàwọn míì Wáídì Àkàngbé gbogbo wọn tó ti lọ yẹn tí mo bá fẹ́ ṣe nǹkan máa kọ́kọ́ fi lọ wọn àwọn olóòwò ló máa yẹ kó máa gún régé bẹ́ẹ̀ àwọn SK Sensation gbogbo wọn yẹn lájọ máa forí pọ̀ nítorí pé tí inú ilé ò bá dá ariwo bá lé lọ́mọ máa pa tí inú ilé bá dẹ̀ dá ariwo bá torí pé mi ò jẹ́ gọ́fúnà lẹ́kọ̀ọ́ ń bí náà ṣe ń pariwo pé Dàmẹ́ńdà ni ìròmí tó ń jó ó wà ní ìsàlẹ̀ omi. ṣùgbọ́n àwọn tẹ́lẹ̀ náà ń gbárùkù tí. gbogbo ọmọ tẹ́lẹ̀ ọmọ ọkọ̀ ìyá ẹ̀ àwọn yẹn project manager ni nǹkan tó bá ti dáwọ́ lé báyìí àjọ máa ń ṣe ni every one of them Adéwálé Kòńtà tí bá kí n máa dárúkọ Tóyìn Àdìó Performer every one of them I don't want to. àti Síkírù lẹ́mọ̀ tèmi náà àbí kì í dá sí i èmi ò bá yín bá wí ojú bá dá sí i. àwọn obìnrin wa every one of them Alájà Musili Àríkẹ́ ẹni tó wà ní. àwọn ẹni oníwákàtí wà lọ́nà báyìí. tó sìn yẹn ní bá àtúnáwó. àti Àlímọ̀ Ọmọwúrà ìdúró ń bilé ni. wọ́n pọ̀ bẹ́ẹ̀ àbẹ̀bí àyálà wọ́n pọ̀ ṣá Cinderella Fatima Cinderella wọ́n ṣàpọ̀ ṣábẹ́ wọ́n pọ̀ gan. bàbá ká tó máa lọ ìbéèrè tèmi ni èmi ó sì béèrè lọ́wọ́ yín ẹ̀ sì dáhùn pẹ̀lú ògo Ọlọ́run 15 years after his demise tí Alhaji Sikiru Ayinde Barrister tó ti lọ 15 years tó ti lọ síbẹ̀ ariwo òdúró ọ̀rọ̀ òdúró òun ló ní wọ́n jọ dálẹ̀ ni wọ́n jọ pín papọ̀ ni àjọṣe ni eléyìí ọ̀nà ṣé kò sí fọ́rọ̀mù kan tẹ́ẹ̀tì ní ẹ̀wò ẹni yìí kí lẹ fẹ́ ṣe ná táriwo yà fi tí bàbá ìka fi sinmi. tí wọ́n bá ń sọ ìtàn Fújì ìgbà tí Fújì bẹ̀rẹ̀ ṣé wọ́n ti bí dáàdì mi ṣá. wọ́n ti bí wọn lẹ́yìn ilé ìsọmọ eke.
so ó máa wá difficult fún èmi ìgbà tí mò ń sọ̀rọ̀ dájì mi láti sọ nǹkan kan nípa bóyá nǹkan ló dá so ẹ̀mẹ́ tó dá fújì ilé báyìí àbí nǹkan ló dá fújì lẹ̀ èèyàn tí àwọn èèyàn bá sọ pé ó dá tó bá ọjọ́ ọ̀la ń sọ máa sọ pé èyí mo dá fújì lẹ̀ ẹ ṣe sà tó bá tó dọ̀ tó sọ pé mi kọ́ gómìnà màá gbà náà ni gómìnà rẹ́kọ̀dù mi lè ti ṣe mi ò tí ì ṣe ju mẹ́ta lọ. ìdẹ́kọ̀ ṣe láàkọ́ta lẹ́kọ́ kìnnú àwọn olórí fújì tẹ́kọ́ kì nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo èèyàn tí mo kọ́kọ́ kì pé wọ́n ń ṣe pé èèyàn ń ṣèbá aṣáájú èèyàn tí gbogbo àwọn ọ̀gá wa tèmi bá níwájú tó ń kọ́kọ́ kì òun náà ni mo dúpọ́ ta ni ó ń tàn Alhaji Chief Dr. Sikiru Ayinde Barrister kí ló tẹ́ fi síwájú tọmọdé ọba bàtàn abá àròbá bàbá tàn ní ìgbà tẹ́lẹ̀ ṣe rẹ́kọ̀ọ́ tó kí Barrister tó ṣe báyìí mi fẹ́ ṣe tèmi tí mo ní kí Barrister. ká ní pé fáǹsì náà bá kọ́ kí n kọ́ kí lẹ̀ bá ṣe tó bá jẹ́ pé Tóyìn Àjò àbí Pasuma náà kọ́ kí àbí any other artist náà kọ́ kí òun náà lèmi náà máa tẹ̀lé. kí á lọ́nà àbáyọ sí òun ló dálẹ̀ òun kọ́ ló dálẹ̀ kí lẹ́yìn rò pọ́nà àbáyọ tó number one authority lẹ́kọ̀ọ́ Túndé Dàmẹ́ndra ni kí lẹ́yìn rò pé bí ìmọ̀ràn ni o authority nínú ẹgbẹ́ ẹ fún ma pẹ̀lú ògo Ọlọ́run mo ṣe authority nínú Fuji o. ẹgbẹ́lẹgbẹ́ ń jẹ́ ẹ̀yin náà lágbára nǹkan tí mi kàn rò ni pé tẹ́ẹ̀kan rò nǹkan tí mi kàn rò ni pé lálẹ́ àwọn alákòwátá ìlà bẹ́lá lálẹ́ razim ṣe rí ìgbà fọ́lọ́ ní ayé ìsinmi ẹ̀dá bí n ṣe wà yìí tí ẹ̀kọ́ bá sọ mi pé òun náwó jù mí lọ gbàtí mi ò mọ àkáǹtì ẹ̀ tó mọ tèmi yẹ́sà ni tí wọ́n bá ti gbà fúnra wa lágbàjá mọ́rí kò sẹ́yàn tí ò mọ́rí kọ èmi ò ń bílífù yẹn kọ́ mọ́rí kọ jẹ mi lọ èmi ò tẹ́ ń bílífù rísìn ẹ̀yẹ lè ní pé bóyá àwọn ti tèmi bóyá ó lọ ṣe understand mi àwọn tó ń jẹ́ tèmi yẹn wọ́n dẹ̀ ṣe kí ni ọláìkẹ́ bẹ́ẹ̀ eléyìí táwọn ẹ̀ straight tó bá kọ́ wọ́n lè má gbà tiẹ̀ so àwọn tó ń jẹ́ tèmi wọ́n fẹ́ràn mi àwọn other artists náà tó ń jẹ́ tiwọn wọ́n fẹ́ràn wọn so tá bá ti gbà fúnra wa pé àwọn lágbájá wọn ló morin kọ sọ pé o morin kọ wàhálà èmi ò bílí pé èmi ò rí èèyàn tí ò morin kọ torí àwọn kìíní ẹ̀ kò yí sí. ìmúni kọ́kọ́ lè ṣe àníta ló yẹ kájọ ẹ̀yà tóra wa number one wa rè two wa rè ká má tiẹ̀ rí wàhálà mọ́ ṣé ọ̀nà sẹ́yìn kò sọ́nà tí yẹn lè gbà ṣe yẹn. ẹ̀wọ́ ìdílé tèmi ṣe wá ìdílé mùsùlùmí la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam lẹ́yìn Ọlọ́run gbogbo wa kàn ṣe kìràkìtà ni. Ọlọ́run nìkan number one. Ọlọ́run náà ni Ọlọ́run number one number two number three number four number five because tó bá kó síbi tó wà tó ju Ọlọ́run lọ a kò ń tanra wa ni ṣe bá ń tanra wa ni ẹ̀yẹ́ kẹsàn-án ní kò fún yín èyàn tí ó bá ti kú kò sí mọ̀ kú tó máa pa àwọn táwọn pariwo lé ní Ọlọ́run jẹ́ kan lọlẹ̀ lágbára Ọlọ́run wọ́n ti pariwo àwọn ọkọjá wọ́n dẹ̀ wà láyé so àwọn yẹn ń sìn tí wọ́n ṣe lọ́run so èmi ò ń bílíf nù pé kí nǹkan sọ mi pé lágbára number one lẹ́yìn èmi bí ṣe wà yìí àwọn ọkọ̀ tó bá rí mi sìn tí wọ́n á lè number one àyàmí á dẹ̀ jà pé èmi ò máa fẹ́ nǹkan báyìí Ọlọ́run àwọn òbí mi sọ mi pé òní number one tó bá dẹ̀ pé number one lójú ẹ̀ sìn kó tó jáde bẹ́ẹ̀ sí wá tún ti number one mi tán tó máa káwọ́ pè fún number one ṣe kí ni ó pọ̀ lọ nínú band mi number one ni mi ò lè máa kọrin lọ́wọ́ sí bí mo ṣe respect Alhaji Fancy Ayálàmọ́ tó kán dágbó mi kí wọ́n sọ pé láì gba mic kí wọ́n sọ pé ó tó nọ́mọ̀dé wọ̀nyí àwọn yàmà wò pé ṣé ò sí èmi ni mo lè sọ so number one ni mi nínú band ti tèmi oníkàwé number one náà ni nínú band ti tèmi or number one èmi ò tiẹ̀ báyìí dá sí everybody is number one tó bá ti lè wọ studio tó jáde pé Dàmẹ́ndra Fuji tí ó ń ṣe alóore Fuji ní profession yìí people believe you are number one ṣẹ́yìn lè dárúkọ number one nínú àwọn journalist. báwo la láyé pé bọ́ ṣe ń fà lọ yìí kò máa lọ bẹ́ẹ̀ lọ́kọ́ náà bá tó yanjú ẹ̀ náà ni. ẹ ti parí ẹ Ọlọ́run ló ṣe kí ni. kọ́ máa fà lọ bẹ́ẹ̀. kò sí nǹkan tí mo lè ẹ jẹ́ sọ kíní kan fún yín bí gẹ́gẹ́ bí gọ́fúnà onífújì functions mi òun ni pé láti organize meeting ẹ wá sí meeting o ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí mi ò ní pankẹ́rẹ́
kan lọ́wọ́ tí mo lè fi na ọmọ aláìgbọràn pé kí ló tó bú èèyàn kan lánàá a máa bá wọn sọ ni àwọn tó ń jù wá lọ ti ń bá wọn sọ tó bá wọn kan gbọ́ tó bá dẹ̀ gbọ́ ó ní kálukú mo sọ lẹ́ẹ̀kan pé orí ni gbogbo nǹkan orí èmi sì mi ò tiẹ̀ mọ́ ṣe orin ìbú mi ò tiẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ torí pé Fuji music ó jẹ́ orin Yorùbá òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn tó Yorùbá sọnù you cannot do without òwe. ká tó máa lọ sà àwọn kan sọ pé àti tíátà àti ẹ̀yin tẹ̀ ń kọ́ ni wọ́n lè wọnú ara yín àjọṣepọ̀ wà dáadáa àrí Barrister kan ṣe tíátà rí Kollington náà ṣe Òṣùpá ṣe Wasiu náà ṣe gbogbo wọn ṣe tábà wà oní tíátà yìí olórí kan tó máa ń kọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá rọmọ kan nínú oní tíátà tó bá yẹgi sí Mr. Latin àbúbá ní ti alúwẹ̀ bá wù ẹgbẹ́ yẹn wọ́n ní oore ọ̀fẹ́ láti pẹ́ ní ẹ̀ gbọ́dọ̀ fi sínú eré kò sẹ́ni tí ó lò ìkọ́ṣẹ́ ìṣọ́ ọmọ kan ní Nkechi Blessing Canada ti lọ tọrọ àforíjì lọ àwọn tán ẹ̀yin onífújì wáyé tẹ́yìn náà nílò ilé pé ẹni tó bá ó tiẹ̀ búyàn lásán ó gbọ́dọ̀ kọrin ṣé ẹ lè ṣe bẹ́ẹ̀ ni ṣé kò ṣeé ṣe ni. ẹ mọ̀ pé kò ní jẹ́ ti ọkùnrin jẹ́ ti bàbá àtọmọ kó má ní àlà ṣe rí àwọn Yorùbá a máa ń da nǹkan papọ̀ pé onífújì àti onítíátà àwọn náà ra wá yàtọ̀ sí pé nǹkan kan náà ni wà. bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ nílò tó ṣùgbọ́n ẹgbẹ́ náà ni ẹgbẹ́ wà. àwọn wọn ò ṣe band leader o wọn ò ní band ṣé nǹkan tó ń jẹ́ band ó yàtọ̀ sí group. àwọn náà ní group ní kakọ́s. irú èmi sìn tí mo bá ṣe ṣóun sìn kò possible kí n sọ fún Pasuma ṣóyè ní àjọmọ̀ tó níṣẹ́ tiẹ̀ àwọn role babaláwo èyí bá lè play role babaláwo wọ́n á mú wá nínú group míì irú yẹn kò sí ní ọ̀dọ̀ tiwa bẹ́ẹ̀ discipline tó wà nù Fuji ó yàtọ̀ sí títí wọn yẹn bẹ́ẹ̀ tó ní pé àwọn òkè ń pariwo discipline wà nù Fuji gan. ẹ̀yin náà fẹ́ ṣe ń bára wílé àbí. àmọ́ bá ṣe ń bára wa. orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi kò yí padà ju Mayor Túndé Dàmẹ́jà. ó dà fún. mo jẹ́ gómìnà ní Fuji ìpínlẹ̀ Ẹ̀ṣẹ̀gàn.